it was a kind of town hall meeting in his own, because we had the governor of Katsina State, we had the emirs of Daura and the emirs of Katsina, we had district heads, we had security agents, we had members of the Professional Council, we had members of the Katsina State Executive Council and CSOs, and there we discussed the issue of banditry. And one of the things the governors told us was, look, what is happening in the Northwest and part of North Central in terms of banditry is nothing but criminality, sheer criminality. And that this criminality has no religious, no ideological, or no ethnic basis. It's pure criminality. And he went further to say that what people don't understand is that between the forests of Katsina, Zamfara, Sokoto, Kaduna, and part of Niger State, that there are over 150 bandit camps, each with his own leader, independent of one another. And they operate independently. So when people talk about bandits, they don't really have an idea of what bandits are or how they operate. Tẹ́lẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn apaniṣayọ̀, àwọn afẹ̀míṣòfò yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ńpa wọn. Ọ̀rọ̀ yẹn ni wọ́n lọ sọ. Tí gómìnà yẹn wá sọ wípé ṣé rọ́rọ̀ àwọn bandits tẹ́ ń sọ káàmpù wọn láti bí báyìí dé bí báyìí 150 ni. Nítorí kíni ẹ wá lógun ò tíì dé. Tógun bá fẹ́ dé ńkọ́? Ẹ ń polongo òbò 2027. Wàhálà ń ṣẹlẹ̀ láàrin ìlú. Nígbà táwọn ará bí ipa Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí tán tó tẹ́ wọn lọ́rùn, wọ́n á wò wípé yes, ẹja máa lọ sí Christian villages, ẹja lọ lẹ Yorùbá, ẹja lọ máa pa àwọn Christian mọ́nú church. Nítorí pé àjẹ́ńdà ti wà ńlẹ̀ wípé àwọn tí wọ́n fẹ́ kó orílẹ̀-èdè ó di ti Mùsùlùmí nìkan, tí wọ́n gbẹ́sìn Mùsùlùmí sórí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sponsor wọn. Now, ọ̀rọ̀ ẹ̀sìn Mùsùlùmí ó ti wọnú òṣèlú. Ṣágbára ìjọba yìí lè kà? Ṣágbára wọn kà? Kí làpẹẹrẹ tá a ti rí tá a fi mọ̀ pé agbára wọn sì máa kà? Ṣé ọ̀rọ̀ tí Àpábíò sọ pé tó bá di 2027 àní gbúrò nǹkan kan mọ́, ṣé òun ló fẹ́ dàrẹ́ẹ̀tì wọn? Àbọ̀ mọ̀ ọ̀nà àti tí wọ́n sọ, ṣé ó mọ̀ ní allegedly, ṣé kí ló mọ̀ nípa wọn tó fi mọ̀ pé tó bá dìgbà yẹn, kí ló dé tí wọn ò lo agbára tí wọ́n fẹ́ lò nígbà yẹn kán ló ní ìsìn káyọ̀ fitinú tètè fọn tẹ̀dọ̀ tòróǹro kán fi ọkàn balẹ̀ sọ pé àfẹ́ ọ̀ ń bẹ. Kí ló ṣẹlẹ̀? Fídíò tí bàbá Lai Muhammed fi sọ̀rọ̀, èyí tí wọ́n fi sọ̀rọ̀ nípa ti gómìnà tó sọ pé ó lé 150, ọ̀rọ̀ tá à ń sọ bóyá láti 2015 2016. Ọmọ Yorùbá, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá gbọ́ Yorùbá tó bá fẹ́ gbọ́, kí ló yẹ kó tọ́ sí wa báyìí? Mélòó nú àwọn tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí tó jẹ́ Fúlàní tí wọ́n ti ṣe olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó sọ̀rọ̀ nípa ìfẹ̀míṣòfò yìí? Àwọn emirs ni wọ́n fẹ́ kó máa wá jọba nílẹ̀ Yorùbá. Ẹ̀dẹ̀lógún ò tíì dé. Ìdí tí ẹ ṣe ń lé àwọn ọba kúrò, tí ẹ ṣe ń threaten everybody nìyẹn. Ọmọ Yorùbá ẹ wà níbi tí ẹ ti ń dàgbàdà pàtì kiri. Àwọn pípù ń pa Haúsá tí wọ́n pa wọ́n pọ̀ pẹ̀lú, wọ́n gba gbogbo ilẹ̀ wọn. Àwọn kan sì ń sọ pé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ Kwara, Èkìtì, Ọ̀yọ́ state. Ẹ̀dẹ̀ ni kò lè ṣẹlẹ̀. Àwọn olórí wọn tó ti ṣe olórí orílẹ̀-èdè yìí rí tó yẹ kán máa rò wípé kò gbọdọ̀ bàjẹ́ o, wọ́n Nàìjíríà ni o, tí wọ́n fi ń tàn wá látijọ́ yìí, wọ́n Nàìjíríà yẹn. Béèyàn bá sọ̀rọ̀ tó ní ẹ pín, ẹ jẹ́ kó ní kálukú wà láyé, kó ní kálukú dipò security ẹ̀ mú. Bógun bá dẹ̀ fẹ́ dé ńgbà yẹn, kálukú á mọ̀ pé àwọn náà tẹ́ra lẹ̀, wọ́n gbé.
wọn ó tì mọ́lé. Ṣé torí wọn Nàìjíríà ni wọ́n fi ń gbé àwọn èèyàn? Nítorí ara wọn ni. Wọ́n á wá fẹ̀sùn kàn án. Wọ́n lè lò ní ó fẹ́ gbàjọba. Àwọn tó wá ń pààyàn yìí tí wọ́n ń lérí mọ́jọba tí wọn ò rí gbé yìí, àwọn ò fẹ́ gbàjọba. Ẹni tó sọ pé kinní yìí ọ̀dà wọn ò gbé. Gbogbo ìjọba ni. Ṣùgbọ́n àwọn tó ń pa èèyàn kiri ló jẹ́ káyé máa rò wípé ṣẹ́yìn lè rán wọn níṣẹ́ ni. Tẹ́ ẹ̀ fi rí wọn gbé. Wọ́n lákáǹtì lórí social media. Àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń gbé lákáǹtì lórí social media, wọ́n ń lo àkáǹtì gbé àwọn tó ń sọ̀rọ̀ lórí social media nípa ìjọba, ṣùgbọ́n wọn ò rí àkáǹtì yẹn lò láti lọ gbé àwọn tó ń fọ́nwó, tí wọ́n tò àwọn èèyàn sílẹ̀ lẹ̀, tí wọ́n fọ́gi mọ́ àwọn èèyàn lórí, tí wọ́n ń dù àwọn èèyàn, tí wọ́n ń jẹ ẹran ààrẹ ènìyàn, tí wọ́n ń gbọmọ nínú aláboyún, tí wọ́n ń gbé fájá jẹ. Ṣé ọ̀kan náà ni wá? Ṣé a lè padà jẹ́ ọ̀kan mọ́ títí ayé? Advice fún ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí, àwa ẹlẹ́sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá. Àwọn ẹni yìí kì í ṣe ẹlẹ́sìn tòótọ́ o. Àwọn afẹ̀míṣòfò ni wọ́n. Mùjẹ̀mùjẹ ni wọ́n, bloodsucker ni wọ́n. Wọ́n sá sábẹ́ ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe ní ọ̀nà radicalism láti fi gba ilẹ̀ wa. Wọ́n á fi ẹ̀sìn tàn wá. Àwọn máàlì olórí burúkú kan, ẹ̀gọ̀ tí wọ́n fi gba agbára àwọn bàbá wa lọ́wọ́ wa, tí wọ́n fi gba àṣà àwọn Haúsá lọ́wọ́ àwọn Haúsá. Wọ́n tún fẹ́ mọ́ gbẹ́gọ̀ yẹn wá fún wa. Wọ́n dẹ̀ ń gbé pẹ̀lú wa. Wọ́n dẹ̀ mọ̀ wípé pọ́lísì wọn tí wọ́n fi ń gbé òfin bọ̀, pé òfin ẹ̀sìn, tí wọ́n mọ̀ wípé ìlú tó bá ń lo òfin ẹ̀sìn, ìlú yẹn ò lè rójú kó ráyè láyé. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ọmọ àlè yẹn, wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó rójú kó ráyè. Wọ́n embrace wọn torí owó tí wọ́n ń fún wọn láti sọ pé ẹ lọ dalẹ̀ Yorùbá rú. Ẹ fẹ́ lówó, ẹ fẹ́ lọ́run, torí pé Ọlọ́run kọ́ lẹ̀ ń jà fún, èèyàn lẹ̀ ń jà fún o, aṣíwájú ẹ̀sìn yẹn ni o. Tí wọ́n bá wá bú Ọlọ́run, ẹ jà nítorí Ọlọ́run. Ààrẹ tó ń bú Ọlọ́run àbí tó bá níṣòro tó mú bọ́ Ọlọ́run ló mọ̀ nítorí. Ṣùgbọ́n torí aṣíwájú ẹ̀sìn yẹn lẹ fi ń jà, ṣé kìí ṣe èèyàn? Ẹ wà ń bẹ̀ ń gbà tọ́lọ́run gbéṣẹ́ rán. Ọmọ Yorùbá tòótọ́, ẹ jẹ́ afurasírò àwọn èèyàn yìí. Wọn yàtọ̀ sí afẹ̀míṣòfò, torí wọ́n fẹ́ kó afẹ̀míṣòfò wá pa wá ni. Àwọn Fúlàní nìkan tó bá jẹ́ ẹlẹ́sìn Islam ló safe. Ìlú yòókù ìbáàjà Haúsá, ebi nígbò ni wọ́n yìí pa ní Borno, ni wọ́n pa olórí ẹ̀sìn máàmù kan níta gbangba tí wọ́n dù lọ́rùn. Àwọn tẹ́jọ pè wá nìkan náà ni wọ́n ń dú èèyàn bí ẹni dú adìẹ. Ẹlòmíì ò lè pa eku nú ọmọ Yorùbá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, orí àga tẹ wà yẹn lásìkò yìí, àwa ò gbàdúrà kóró gbà o. Èrò ọkàn àwọn ènìyàn ó yàtọ̀ sí 2027 tẹ́ ń lé. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́ àti tó yẹ ní àkókò tó tọ́ tó yẹ. Àwa ò ní ẹpin. Ọmọ Nàìjíríà ni ó fi sábẹ́ comment section pé kí ló kù? Ṣáwà àtàwọn pípù yìí ṣáà lè padà jẹ́ ọ̀kan. Tẹ́yìn bá kúrò ń bẹ̀, ẹ̀ bá lọ́gbọ̀n ọdún. Ṣéyà ò ní padà jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ̀yin mùsùlùmí Yorùbá, nínú ẹbí yín ẹ mọ iye ẹlẹ́sìn tẹ́ ẹ ní. Àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ ní ẹ mọ irú ẹ̀sìn tí wọ́n ń ṣe. Àwọn Fúlàní yìí tí wọ́n ń jagun ẹ̀sìn, tí wọ́n ń fẹ̀mí ṣòfò torí pé wọ́n fẹ́ gbalẹ̀, wọ́n fẹ́ pa wá, àwọn lẹ̀ ń tẹ̀lé. Kò sóore kankan tẹ́ lè ṣe fún wa o. Ẹ máa rántí Kwara o. Wọ́n gba Kwara gbé tí ò síjọba tó lè sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀. Ṣé kò síjọba látìgbà tó ti ṣẹlẹ̀ rẹ̀? Ọmọ Yorùbá, ṣé ká dúró dè ìjọba kan wá dáàbò bò wá ni? Ṣé wọ́n ti dáàbò bòra wọn? Torí àwọn pípù sì ń bọ̀ wá fún wọn. Wọ́n máa wá fún wọn. Gbogbo ẹ̀dá tó bá rí tó tọ́ tó yẹ kó ṣe tí kò bá ṣe, yóò padà fọ̀nà agídí ṣe ni. Ó lè mọ́ padà bọ̀ sí rọ̀rùn mọ́. Wọ́n ní kí ẹ má jẹ́ kí bàbá Ahmed ní ẹ má jẹ́ kí interest àwọn foreigners, àwọn Trump,
ẹ má jẹ́ wọ́n ń borúkọ Nàìjíríà jẹ́ ni, ẹ má jẹ́ wọ́n ó pín wa, ẹ fi sábẹ́ comment section. Báwo lọ̀rọ̀ yẹn ṣe rí? Ted Cruz, US Senator, tó accuse Nigeria officials of complicity in attack on Christians. Ẹ fi sábẹ́ comment section. Ṣé irọ́ ló pa àbí òótọ́ ni? Ìkànnì Ìjùgbà Àmàsàlẹ̀ tí ń wò wá. Èrè wo la fẹ́ mú jáde lábẹ́ One Nigeria? Ṣó sì lè work? Ká sì wà níbẹ̀. Ọ̀kan náà ni wá. Apààyàn àtọmọlúàbí. Ẹni tó ń ṣe ẹ̀sìn tiẹ̀ lọ́nà pákànleke, àtẹni tó fi sùúrù àti àlàáfíà ṣe tiẹ̀, àtẹni tó dá dúró tiẹ̀ jẹ́jẹ́. Èwo níjọba fẹ́ ṣe o láti dẹ́kun ìwà ìjà ẹ̀sìn?